Mr. Sunday Igboho, you have to listen to this message from a young Fulani boy. Hello, Sir Sunday Igboho. If what you are doing it to protect a whole Yoruba land from the evil's eyes, from the bad one, I, Ibrahim, I will be glad and I will also wish to join you. But if what you are doing it just to pursue the innocent one, which they are not your tribe, which they are not coming from the same part in this country, they are not coming from the same place with you, maybe they are strangers, you are doing it just to pursue them. You don't care either they are innocent or they are not. You are just doing it to pursue them. Let me tell you, your people fool everywhere in this country. Your people, they are fool everywhere in this country. What happened in like 7 to 8 years back, it will never ever repeat itself. This is 2026. ẹ̀yin èèyàn ṣe ń gbọ́ sìn Fúlàní ló fohùn sílẹ̀ fún olóyè Sunday Igboho àsìn ó ń fi ìkìlọ̀ ránṣẹ́ sólóyè Sunday Igboho. Àwa ọmọ Yorùbá ó yẹ ká gbé òṣùbà káre fún olóyè Sunday Igboho. Kí nìdí? Látọjọ́ yìí tí oríṣiríṣi ti ń ṣẹlẹ̀ táwọn Fúlàní tí wọ́n ti ń jíyàn gbé tíjọba máa ní pé àwọn máa ṣe báyìí àwọn máa ṣe bákan. Ẹ rí i pé àwọn Fúlàní wọn ò sọ̀rọ̀, ṣùgbọ́n nígbà tí wọ́n rí i pé olóyè Sunday Igboho pé ọwọ́ ẹ̀ ti wà nínú ọ̀rọ̀ pé a gbọ́dọ̀ tákù àwọn tó ń jí wa lọ́mọ gbé yìí, àtìgbà yẹn ni Fúlàní oríṣiríṣi ti ń jáde náà ti ń jáde ò dàtí tùsẹ́ wọ́n níbẹ̀rù olóyè Sunday Igboho lọ́kàn gidigidi. Tán bá ti gbọ́ pé ọ̀rọ̀ olóyè Sunday Igboho àyà wọn máa ń já. Nǹkan táwọn èèyàn wá ń sọ ni wípé ẹ wo mo ṣe máa fi fídíò ilé o, gbogbo nǹkan tọ́mọ Fúlàní sọ ogun o màá sì filẹ̀, ṣùgbọ́n nǹkan tó ṣẹlẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ security Nàìjíríà ni wípé ọ̀pọ̀ nínú àwọn security tó jẹ́ bóyá àwọn ọmọ ológun tí wọ́n máa ń rán lọ pé ó yá ẹ lọ síbí ọ̀pọ̀lọpọ̀ wọn náà ló jẹ́ pé wọ́n tún máa ń ṣe alamí fún àwọn ajínigbé yìí kó jẹ́ pé tí wọ́n ti máa sọ fún wọn pé à ń bọ̀ o. so ẹ rí i pé ọ̀rọ̀ bandit kò ń ṣe ọ̀rọ̀ pé bóyá sójà ló fẹ́ mú wọn àbọ́lọ́pàá no nítorí pé àwọn ọlọ́pàá àti sójà wọ́n ń gbìyànjú lóòótọ́ ṣùgbọ́n nínú òfin wọn obey the last order ni tán bá múyàn tán bá gbọ́kọ̀ látòkè pé ẹ fílẹ̀ náà ni kò sí nǹkan tán fẹ́ ṣe sí so eléyìí ló fà á tó fi jẹ́ pé kì í ṣe pé bí bandit ṣe wà ẹ̀yìn èèyàn kò ń ṣe pé bóyá sójà Nàìjíríà pé wọn ò lè mú wọn kò ń ṣe pé àwọn ọlọ́pàá Nàìjíríà pé wọn ò lè mú wọn wọ́n lè mú wọn. Ẹ rí i pé látọjọ́ yìí ìjọba ò sọ̀rọ̀ nípa drone. Tí ìjọba bá lo drone lórí ọ̀rọ̀ bandit láàárín ọ̀sẹ̀ kan sí méjì bandit á kúrò ní Nàìjíríà pátápátá. Kí ló dé tí wọ́n lò látọjọ́ yìí? Ṣé ìjọba ò rówó ra drone ni àbí báwo? Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá à ń bá bọ̀ ọmọ Fúlàní ìṣàfohùnlẹ̀ wípé olóyè Sunday Igboho jọ̀ọ́ o àwa tí a jẹ́ gidi má fọwọ́ kàn wá o kinní kan o tẹ́ bá fọwọ́ kàn wá ẹ̀yin náà tẹ́jọ́ Yorùbá ẹ lọ́mọ káàkiri o ní orílẹ̀-èdè yìí. So nǹkan tí ọmọ Fúlàní ń try láti sọ nìyẹn pé tí olóyè Sunday Igboho tó bá tákù àwọn náà tákù àwọn Yorùbá tán wà ní ọ̀dọ̀ wọn ní ọ̀hún. Ṣùgbọ́n nǹkan dùn sí ni wípé ẹ rí i pé gbogbo ìgbà tó lóyè Sunday Igboho bá ti jáde òun fẹ́ ṣe báyìí òun fẹ́ tákù wọn àwọn Fúlàní wọn á tètè fi gbé ta. Kí ló dé táwọn Fúlàní ò ti máa jáde látọjọ́ yìí tíjọba máa ní ó yá àti kó sójà lọ àti kó ọlọ́pàá lọ, àwọn Fúlàní ò ṣe jáde ní táìmù yẹn. Ṣùgbọ́n tó bá ti gbọ́rọ̀ olóyè Sunday Igboho àyà wọn máa já, wọ́n tètè ń jáde pé èmi ò sí lára wọn o eléyìí ò sí lára wọn o bísínẹ́sì wa là ń ṣe o. Ṣùgbọ́n nǹkan tábì náà wá ń rọ àwọn Fúlàní fún ni wípé àwọn náà ò ṣe jáde káwọn náà ní pé káwọn náà protest against àwọn ajínigbé pé ẹ jọ̀ọ́ o àwọn ajínigbé yìí wọ́n ń ṣara wa o. Káwọn náà jáde kan sọ àwọn ajínigbé yìí wọ́n ń ṣara wa o, ẹni tẹ́ bá ti mú nínú wọn o ẹ ṣe báyìí fún wọn o ẹ ṣe báyìí fún wọn ẹ má jẹ́ kán kó bá wa. Àwọn náà ò ṣe jáde ṣùgbọ́n ká dúpẹ́ lọ́wọ́ olóyè Sunday Igboho bẹ́ẹ̀ ni nítorí pé orúkọ ẹ̀ lásán ọ̀rọ̀ ẹnu ẹ̀ lásán ó ń dẹ́rù ba àwọn Fúlàní. Ẹ yẹ kí n fi fídíò lẹ̀ kí gbogbo wa ká jọ wò. Ẹ má gbàgbé ẹ bá mi wo ibi tán kọ subscribe sí nísàlẹ̀ yẹn kẹ́ kílìkì lé subscribe button yẹn lórí fún wa. Ọwọ́ yín tẹ́ fi ń bá wa tẹ subscribe ẹ ò ní fi gbé ọmọ sí ẹ ò ní fi gba lẹ́tà ìbànújẹ́ o. We will never fold our hand looking at what you are doing, destroying our innocent Fulani's houses, destroy their properties,
harassing them, beating them. No, we will never we will never fall our hand looking at you doing that. Seriously, it will never happen this time around. If what you are doing is to protect the innocent one, either they are coming from they are coming from Hausa tribe, or they are coming from the Igbo tribe, or they are coming from a Fulani tribe, or like, if you are doing to protect the innocent one without choosing a tribe, seriously, I will join you. We will join you. We will be glad. We will give you any necessary information that you need. But if you are doing it just to pursue the innocent one, or pursue the strangers who are live peacefully, who are doing their business in some particular places of the Yoruba land, seriously, this will never happen. If you like, now let me tell you something. If you own a life of one innocent Fulani, wallahi, let me tell you, we will not tolerate it. We will not tolerate it. I saw many of your video where you are entering a Fulani houses. You are feeling like you are just a chief security advisor, which is Nuhu Ribadu. You're just feeling like you are a chief security. You just enter their houses. You doing imagine. So this thing need to be stopped. Let us face the bad one. You know, Fulanis are in Yoruba land since they were born you. I'm not here to insult you, but seriously, Fulanis are in Yoruba land since you have been born. They are in Yoruba land. They are living peacefully with your parents. So let us face the bad one. If you are feeling you're too big, or you are too big to ask a Fulanis to join hand with a Fulanis that you know they were living in Yoruba land for more than many years. If you are feeling too big to join hand with them, oh yeah, but you know them now. But no need of you to be destroying their houses. Fetch out the bad people and leave the innocent one live peacefully. But if you say like this, you turn it to a tribalism. Don't forget, your people full everywhere in this country. What happened many years back, it will never repeat itself. This time around, we will never fall our hand looking at what you are doing. But if you are here for a peace, for a good, for a better Nigeria, better Yoruba land, Allah, I will be glad and I will also join you. And I will give you a necessary information that you need, seriously. But if you are doing it for tribalism, just to pursue the strangers, or just to pursue the innocent one, or some tribes, let me tell you, this thing will never happen. It will never happen. If you pursue us from that land, believe me, you people still, they must leave some part of the north. That's the fact. To be sincere, in this country, we, the innocent Fulanis, the challenges that we are facing, it is like uncomparable to the others, seriously. Like, for instance, now I'm here in the bush, like following my cows, and my big fear now is to not meet the bandit, you know. And like some people now in the town are always blaming all Fulanis are the same. Well, in the bushes we are facing the challenge. That bandit, they are pursuing our cows, kidnap our brothers, and ask for a ransom. And when we come out say like, hey, we Fulanis, we are facing the same challenges, you will be like, how? Some people, they will be like, how Fulanis will face this kind of challenge? And like, I would be like sometimes, if I told some people like in the town, we the Fulanis, the challenges that we are facing is more than you guys are facing, they will be like, Ibrahim, you are lying. Tell me how your people will also come and kidnap you or come and pursue your cows. I say, how? Crime have no religion. Crime have no tribe. You know? Crime have no religion, have no tribe, has no language. So we are not escape from them. They are always pursuing our cows, destroy our properties, also kidnap us, just for no reason. And when we take it like to any security agencies, like it will always be silent. It will always be silent, because we Fulanis, we don't have anyone that will come out and talk about it or post it or like tell the world our problem. Like that's our major problem with the innocent one, seriously. And you know something? In 100%, like 95% of Fulanis, they are all innocent. I swear to Almighty God, 95% of that Fulanis, they are all innocent. That 5% with the mixture of some tribe, you know, it's not only a Fulanis, I know. A Fulanis who basically born in the bush, rearing a cows, will never have an idea how to enter a town in the middle of the night, or how to go and
like attack some town or some village seriously. So with the collaboration of some bad people in the town, it will happen. You know, like let me tell you something. All the arms what they are using, like this thing, you know, I don't want to mention the name. What they are using, the ammunition and the remaining things that they are using, where are they getting it from? I always ask myself. I always question myself. Where are those people getting this thing from? Who give them? Who giving them this thing? So please, you people should stop blaming Fulanis. In every single tribe, we have a good people and a bad people. We have a good people and a bad people. In Hausa, we have. In Yorubas, we have. In Igbo, in Tibi, all the tribes, all languages that we have a good people and a bad people. So please stop putting blames to a Fulanis. Well, we are facing the challenge. Now, a Fulani, when you are traveling, you know, as a Fulani man, now when you are traveling in this period, in this time, now when you are traveling, wallahi, it is very, very big challenges to you. It is very, very big challenges because in the roads, you know, security, the more they see you, hey, you are a Fulani, they will start challenging you. And some local vigilantes still, they will start challenging you. Imagine, you're a young man. Imagine. So please, you people stop this thing. This thing needs to be stopped. Let us face the bad ones. Let us fetch out the bad ones and let the innocent one live peacefully. I will not be innocent and also face challenges that a bandit is supposed to face. I'm innocent. I'm also facing a challenges that the bad one did not face. Imagine. ẹ̀yin èèyàn ẹ wò ó, olóyè Sunday Igboho ti padà wá síbi Old Ọ̀yọ́ National Park níbi tí àwọn ajínigbé tí wọ́n jí àwọn ọmọ ìgbé sí. ẹ wò ó, tẹnitẹni tàkísà ni tàtàn, ẹni tó bá ṣe ẹ jẹ́ ká kí, ẹ jẹ́ ká yìn. ẹ ò ní gbàgbọ́ wípé bí olóyè Sunday Igboho tiẹ̀ ṣe ń tiraka yìí, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n mà ṣì ń bu ẹnu àtẹ́ lu olóyè Sunday Igboho níbi tí wọ́n jókòó sí nínú kọ̀rọ̀ ilé tiwọn. Ibẹ̀ náà ti ń fẹnu ṣèdájọ́. Ìwọ tó o bá mọ̀ pé o dára ẹ lójú lóòótọ́, ìwọ náà lè gbégbésẹ̀ o kó lọ bájọba kí wọ́n approve security network tiẹ̀ fún ẹ. Akin ọmọ pẹ̀lú ìgboyà, àdúrà ló yẹ ká máa gbà fún Sunday Igboho nítorí pé orúkọ rẹ̀ lásán a máa já àwọn Fúlàní láyà. Ẹ ti rí wọn báyìí. Ṣẹ́yìn náà ti rí nǹkan tá à ń sọ. Àwọn ọmọ ogun ìlú ẹkùn náà lẹ́wọ̀ yìí pẹ̀lú olóyè Sunday Igboho. Bẹ́ẹ̀ ni ẹ máa wò ó, àwọn tún gbé drone kékeré wá. Wọ́n gbé drone wá ìyẹn láti fi wo gbogbo bínú igbó náà ṣe rí. Ṣe rí ká má parọ́. Ṣe rí drone yìí ńlá ẹ̀ ló yẹ kí ìjọba ti rà tipẹ́tipẹ́ tàbí kí wọ́n ti lò. Tíjọba bá lo drone kò gba ìjọba ní ọ̀sẹ̀ kan péré láti lé gbogbo bandit dànù kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà. Drone tàwọn olóyè Sunday Igboho drone kékeré leléyìí, kì í ṣe ńlá tí àwọn ológun ń lò. Eléyìí kàn lè lọ wo gbogbo inú ibẹ̀ yẹn wá bó bá ṣe rí, ó máa wo inú igbó gbogbo bó bá ṣe rí. Tó bá jẹ́ pé wọ́n rí ibì kan tí àwọn èèyàn sá pamọ́ sí, wọ́n á lè mọ bí wọ́n ṣe máa àtáàkì ibẹ̀ tàbí láti lọ ọbẹ̀ láti lọ kó wọn. Ṣé wá rí ńlá drone yìí wà tí àwọn ológun máa ń lò, tó jẹ́ pé tán bá ti lò ó kò nídìí pé a ṣẹ̀ ń kó battalion sójà battalion pé a ṣẹ̀ ń kó wọn wọgbó. Tán bá ti lo drone yẹn, tí ó bá ti rí ibi tí àwọn ẹni bí tán wà, wọ́n máa ju bọ́ǹbù síbẹ̀ ni. Tán bá ju bọ́ǹbù síbẹ̀, àwọn ẹni bí ìgbà míì kì í ṣe pé wọ́n máa ju bọ́ǹbù yẹn láti fi pa wọ́n. Wọ́n lè ju bọ́ǹbù yìí kan fi yí wọn ká pa gbogbo àwọn ẹni bí níbi tán bá wà, wọ́n máa tú ká. Àwọn sójà náà tó jẹ́ ground battle soldier, àwọn sójà tó ń jagun orí ilẹ̀, àwọn náà máa ti dúró sí ibi tán mọ̀ pé àwọn ẹni lè máa gbà jáde. Wọ́n kàn máa he wọ́n ní bí ìgbín. Àwa mọ ohun tó dé tó fi jẹ́ pé ìjọba kò tiẹ̀ yà sí ọ̀rọ̀ drone ọ̀hún láti ìgbà tọ́rọ̀ yìí ti ṣẹlẹ̀ tipẹ́tipẹ́. Ṣé ẹ rí lọ́jọ́ tọ́rọ̀ yìí ṣẹlẹ̀ tí wọ́n jí àwọn èèyàn gbé ní Ògbómọ̀ṣọ́ yìí, tí ìjọba bá lo drone ni àwọn ẹni yóò lè rìn tó máìlì kan nígbà tí drone fi máa kàn wọ́n lára.
drone yìí náà fi máa monitor gbogbo ibi tán bá ń rìn sí. Àwọn kan máa ti wà ní control room, wọ́n máa wò ó pé òkè ibi náà wà, ibi náà fẹ́ gbà jáde. Àwọn sójà, àwọn ọlọ́pàá wọ́n máa pera wọn, ẹ wò ó, wọ́n ti rìn sápá òkè, wọ́n ti fẹ́ máa padà bọ̀, wọ́n ti fẹ́ lọ báyìí. Gbogbo kìíní yẹn ni drone yìí ló máa monitor. So tán bá tó wá fẹ́ ṣe tán, wọ́n á kàn ju bọ́ǹbù sáàárín kan bẹ̀, torí pé àwọn ọmọ tán ti kó kán má bàa ṣe léṣe. Tán bá ju bọ́ǹbù sáàárín kan àbí ọ̀nà bíi méjì, kì í ṣe pé wọ́n máa jù sórí àwọn ajínigbé yìí o. Tán bá kàn jù sáyìíká wọn, gbogbo wọn náà máa túká, gbogbo wọn náà máa fẹ́ kí wọ́n escape. Wọ́n á fẹ́ máa sá jáde, àtẹni tó ń jí gbé, àtẹni tó jíyàn gbé, níṣe ni gbogbo máa scatter. Àwọn náà máa fẹ́ sá lọ. Kó tó di pọ́n sá lọ náà ni ìjọba ti máa fi gbogbo àwọn sójà àti àwọn ọlọ́pàá tán máa ti fi yí gbogbo ọ̀nà ibi tán lè gbà jáde, wọ́n máa ti yí wọn ká. Gbàdí táyì tán bá ń jáde lẹ́yọ kọ̀ọ̀kan tán fẹ́ máa sá lọ, wọ́n máa he wọ́n ni bí ìgbín. Ṣùgbọ́n àmọ́ ìdí tó fi jẹ́ pé ìjọba fúnra rẹ̀ kò tiẹ̀ yà sí ọ̀rọ̀ drone rárá, torí àwọn ìlú kò ń ṣe advanced country nìkan o, àwọn ìlú, àwọn country oríṣiríṣi, gbogbo wọn náà ni wọ́n ti ń lo drone báyìí. Gbogbo wọn ni wọ́n ti ń lo drone, nítorí pé ìlú tán bá ti ń lo drone, orílẹ̀-èdè tán bá ti ń lo drone, bandit ò kì í dúró ń bẹ̀ rárá, wọn ò lè dúró ń bẹ̀ rárá. Ìdí ni wípé tí wọ́n fi ń dúró ni wípé drone yìí, àwọn drone ńlá, wọn a máa lọ sókè nínú òfurufú bíi 10 miles nínú òfurufú. Àwọn ajínigbé, àwọn bandit wọn ò lè fojú rí. Ó máa wà invisible débi tí pé wọ́n sọ pé wọ́n fẹ́ yìnbọn àbí wọ́n fẹ́ já drone náà bọ́. Rárá o, wọn ò lè jábọ́. 10 miles ló wà o, wọn ò lè rí. Òun dẹ̀ ń rí wọn. Gbogbo ibi tán bá wà ló máa rìpọ́ọ̀tù ní control room. Bẹ́ẹ̀ ni ó máa rìpọ́ọ̀tù ní control room. Wọ́n máa rí monitor, wọ́n máa wò bí ìgbà téèyàn wo TV ni. Wọ́n máa wò ó lórí monitor. Wọ́n máa wò pé òkè àwọn rèé, àwọn rèé, àwọn rèé. So Nigerian government gbogbo ibi tí àwọn ẹni wà, ìjọba lè wá wọn jáde láàrin ọ̀sẹ̀ kan. Bandit á kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà, but we don't know the reason tí wọ́n ṣe bẹ́ẹ̀. Gbogbo ilé ìtàn rán Gumi lọ ní north nígbà tán interview Gumi, ó ń sọ fáwọn èèyàn pé ìjọba ló rán òun lọ, wọ́n fóun ní sójà, wọ́n fóun lọ́lọ́pàá kó tẹ̀lé òun láti gbé láti lọ bá àwọn bandit sọ̀rọ̀. Ìjọba ò nídìí gbogbo eléyìí. Ìjọba Gumi fúnra rẹ̀ sọ, ó ní ìjọba mọ bandit, wọ́n dẹ̀ mọ̀ bí táwọn bandit wà. Ìjọba mọ bandit, wọ́n dẹ̀ mọ̀ bí táwọn bandit wà. So kí ló wá dé tí ìjọba ò lo drone kan àtáàkì wọn once láàrin ọ̀sẹ̀ kan? Tíjọba bá ṣe tán pẹ̀lú drone táwọn sọ yìí, military drone, kí ló ń jẹ́ bandit á kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà o. Bẹ́ẹ̀ ni, ẹ jẹ́ ká fi fídíò olóyè Sunday Igboho àti àwọn ìrù ẹkùn troop wọn tán jọ lọ sí ibi Ọ̀yọ́ National Park. Ẹ jẹ́ kí n filẹ̀ kí a máa wò lọ. Súnmọ́ ìgbà tó fẹ́ dùn yẹn síkà súnmọ́ ọ̀gá débi wọn gbẹ́gbẹ́ bá wọn. Yìí kọ̀pì. Ọ̀dọ̀ Táíwò. Ẹ̀sùnmọ́ ẹ̀gbọ́n síkà tó ń fly drone yẹn ẹ̀sùnmọ́ wọn abẹ́bá wọn sọ̀rọ̀. Are you hearing me? Ọ̀dọ̀ Táíwò. Hello. Ẹ̀gbọ́n síkà ẹ máa wọnú bọ̀ lọ́dọ̀ àlàyé ní báyìí. Hello síkà. No, quickly look, no get. Do you have any result yet? Result, no see anything. There's nothing.
Kẹ̀kẹ́ àwọn màálù yẹn pé ṣé wọ́n. Ọ̀dọ̀ bá di ká o. Àbúkọ̀ mi bẹ̀rẹ̀. Ọ̀bí bẹ̀rẹ̀. Ìyá olórí burúkú tẹ mọ gbé lórí sáfù ń bẹ. Kí ni sẹ́kẹ̀ ń ṣe ń bẹ̀? Ẹgbẹ̀ náà wọ́n lè gbé dé. Láìsí Ẹgbẹ̀ náà wà bọ̀ bá wọn. wọn ti má pa nǹkan. Ìyá wa nìyẹn. Wọ́n yá ni ẹ̀ mọ̀. Bàbá ìjà wọn ló ti rí ìjà kan. Ó ti rí tán. Ó ti rí tán. Ó ti padà sí ìlú. Àgbẹ̀ wa kan bá. Èkó. Ok. Bọ́ sí sẹ́rí àmú máa. Ó yẹ jọmọlọ. Ẹ má dọ́gba fúnlẹ̀ bí i. Ẹ̀yin tèmi ẹ wò ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ó gbanu tán. Nǹkan méjì náà ni mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ nínú fídíò yìí. Àkọ́kọ́, ǹjẹ́ ẹ mọ̀ pé lọ́wọ́lọ́wọ́ bá ṣe ń sọ̀rọ̀ yìí àwọn ọlọ́pàá láti Alágbọn wọ́n ti kọ lẹ́tà sí Oríyọmí Hamzat pé kó ṣe kí ni kó yọjú sí wọn kó má dẹ̀ jẹ́ kó pẹ́ ní wàrà ṣẹṣà. Ẹ wò lórí kí nìdí tí wọ́n fi kọ lẹ́tà sí Alhaji Oríyọmí lórí ọ̀rọ̀ Súrì náà ni o, nítorí pé tá a bá gbàgbé lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ rí pé Súrì tó jẹ́ ìkan nínú àwọn tí ó ń tẹ̀lé Alhaji Oríyọmí ó ní wọ́n ní wọ́n bàbọn nílé ò pé wọ́n bàbọn àti àwọn nǹkan oríṣiríṣi torí pé wọ́n ti bàbọn nílé wọ́n wá wò pé arákùnrin náà a máa ń rí pẹ̀lú Alhaji Oríyọmí níbi tó ti ń ṣe campaign. Ẹ wo ẹ má jẹ́ kí n bẹ jù lọ́wọ́lọ́wọ́ báyìí àti ìmọ̀ kan tí Alhaji Oríyọmí tó máa bá bọ̀ níbi ọ̀rọ̀ Alágbọn tí ó ń ṣẹlẹ̀ so bó ṣe ń lọ tó bá di ìparí fídíò yìí màá jẹ́ kẹ́ mọ̀. Ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ni ọ̀rọ̀ olóyè Sunday Ìgbòho. Olóyè Sunday Ìgbòho bó ṣe lọ sí ìlú Ìgbòho ní ìjẹta tó lọ kí fún àwọn Fúlàní tó wà bẹ́ẹ̀ pé ẹ wo gbogbo eléyìí tẹ́ ti ń ṣe ẹ ti ṣe láwọn ìlú mi ò kinní kan mi gangan náà pè ní Sunday Ìgbòho ṣé ẹ máa gbórúkọ mi ni tó lọ síbẹ̀ tó sọ pé ó fún wọn ní just 2 hours láti rìlíìsì àwọn tí wọ́n jí gbé. Ìyẹn náà ń lọ lẹ́yìn ìgbà yẹn olóyè Sunday Igboho náà lára fídíò tó ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó lọ sí park níbi Ọ̀yọ́ níbi tí wọ́n ti jí Ọ̀yọ́ Old Park níbi tí àwọn ajínigbé tán kó àwọn ọmọ tí wọ́n kó ní Ògbómọ̀ṣọ́ inú ibẹ̀ yẹn tán ni pé wọ́n ní wọ́n kó àwọn ọmọ yẹn sí. A rí i pé olóyè Sunday Igboho ti ń gbéra láti bí ọjọ́ bíi mélòó kan pé ẹ fún mi láyè ẹ jẹ́ kí n wọ bí ẹ jẹ́ kí n wọ bí. Kí nìdí tí àwọn ìjọba gangan tí wọ́n fi fún olóyè Sunday Igboho láyè kó wọ inú igbó yìí? Ó lọ bẹ̀ lóòótọ́ o ó lọ bẹ̀. Kí ni ìdí tí wọ́n fi fún olóyè Sunday Igboho ní àyè láti wọnú igbó yìí gangan? Gbogbo ẹ̀ náà ni ẹ máa gbọ́. Dẹ́n lára nǹkan tó yẹ ká tún gbé yẹ̀wò ẹ̀yin ọmọ Yorùbá kọ̀ọ̀kan kí ló dé tó fi jẹ́ pé ẹ̀ ń fi ẹnu já olóyè Sunday Igboho bọ́ ẹ máa ní ẹnu lásán ló ní ẹnu lásán ló ní ẹnu lásán pàápàá jùlọ mufti Ìwó tó ní tó lóyè Sunday Igboho bá ní òun ìbọn ò lè ran òun ní oògùn tó jẹ́ pé ìbọn fi lè ran èèyàn Sunday Igboho àwọn kan náà tí wọ́n tẹ̀lé Ìbà Gani Adams bọ̀bọ̀ kan náà wà lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tó ń ṣépè fólóyè Sunday Igboho. Let me tell you something tẹ́yìn náà bá ní agbára tiyín tẹ́ ní nǹkan tiyín tẹ́ mọ̀ pé ẹ lè lò kí ló dé tẹ́yìn náà ò gbìyànjú ẹ̀yin náà ẹ sọ fún ìjọba pé ẹ̀yin náà fẹ́ lọ tàbí kẹ́yìn náà gbéra ètò àwọn security yín ẹ̀yin náà tiẹ̀ lọ inspect ibẹ̀ yẹn wò bólóyè Sunday Igboho bóyá ṣe yẹn ẹ má jẹ́ ká máa ṣe tánà di ara wa tá a bá rẹ́ni tí ó ń gbìyànjú láti ṣe ẹ má jẹ́ ká má fi máa fẹnu
tẹ́ḿbẹ́lú òru onítọ̀hún. Now ẹ jẹ́ ká padà sórí ọ̀rọ̀ tá à ń sọ bọ̀. Kí ni ìdí tí ìjọba ò fi fún olóyè Sunday Igboho láyè láti wọ inú igbó níbi tí àwọn ọmọ yìí wà? Ó ní wípé ìjọba náà ní strategy tiwọn tí wọ́n ń ṣe lọ́wọ́, ọ̀nà tó fẹ́ fi gbé àwọn ọmọ yìí jáde láàyè. There is something we call collateral damage. Ṣé rí fún ìjọba láti kó àwọn ọmọ yẹn jáde ó possible dáadáa, because tí ìjọba tí ó bá lo àwọn air force, àwọn ọmọ ogun ojú òfurufú láti tákù àwọn ẹni yìí láàrin 10-20 minutes gbogbo wọn wọ́n á flush wọn out. Ṣùgbọ́n àwọn ọmọ tí wọ́n fẹ́ protect gangan àti àwọn teacher, a lot of them náà ni ó máa bá ìṣẹ̀lẹ̀ yẹn rìn, àwọn náà lè kú sí. So in order to avoid pé kí èèyàn kankan má kú nínú àwọn tó wà ń bẹ̀ kán lè rí wọn gbà safely, òun ló fà á tó fi dàbí pé ìjọba kò fẹ́ mú kínní ní gìrìgìrì. Wọ́n dẹ̀ mọ̀ pé tó lóyè Sunday Igboho náà bá wọ bẹ̀ ó possible kí ọ̀rọ̀ táwọn wí kó bá ọ̀nà míì yọ. At the end of the day àwọn èèyàn máa ní wíwọ ọbẹ̀ tó lóyè Sunday Igboho wọbẹ̀ o, òun ló fà á tí àwọn Fúlàní yẹn náà tó fi ṣe kíni tán fi pa àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ẹni tó ti fẹ́ jàre bọ̀ tẹ́lẹ̀. Àwọn èèyàn akúkú wá jẹ̀bi, àwọn èèyàn á máa wò pé ṣèbọn ti ní kó má lọ, because a lot of people ló sọ pé ìgbà tó lọ gangan lọ́jọ́ sí pé ṣé ó gbàṣẹ lọ́wọ́ ìjọba kó tó lọ ni, kinní kan kò gbàṣẹ náà, pé ó yẹ kó kàn wọ ọbẹ̀ pé kò ní ìdá ti gbàṣẹ lọ́wọ́ ìjọba náà ti láwọn security wọn síbẹ̀, wọ́n ti láwọn sójà síbẹ̀. In fact àwọn sójà tó ti kú sórí ọ̀rọ̀ yìí wọ́n wà, ìjọba náà ti kó sójà lọ tó ti surround ibẹ̀, ṣùgbọ́n ìjọba ò kàn ṣàlàyé ọ̀nà táwọn ń gbà. Ṣùgbọ́n concern of the citizen, nǹkan tó kan ará ìlú jù táwọn èèyàn sọ̀rọ̀ ni pé àwọn ọmọ èèyàn ti pẹ́ ní ibẹ̀ yẹn, wọ́n ti pẹ́, àwọn tíṣà ti pẹ́ ń bẹ̀ yẹn, pé ó yẹ kí ìjọba kó act fast. Ìjọba náà wá jẹ́ kó yé àwọn èèyàn wípé kì í ṣe pé àwọn ò act fast o, ṣùgbọ́n tá a bá torí pé a fẹ́ act fast, àwọn ọmọ àti olùkọ́ ta fẹ́ gbà tí a bá ṣe ní gìrìgìrì, ó ṣeé ṣe kó jẹ́ pé àwọn ọmọ yìí àti àwọn olùkọ́ ó ṣeé ṣe kí ọ̀pọ̀ nínú wọn kán bá ìṣẹ̀lẹ̀ yìí lọ. So ìjọba ní strategy titi ẹ̀. Olóyè Sunday Igboho kò kàn lè kú gìrì wọbẹ̀, torí tó bá wọbẹ̀ àwọn sójà tó wà ń bẹ̀ tán bá wò pé ta leléyìí kíní kankan máa wò pé alamí lòun àtàwọn ọmọ ogun ẹ̀, anything can happen. So nǹkan tó ṣẹlẹ̀ gangan tí ìjọba fi ń wò pé àwọn ò tí ì lè fún olóyè Sunday Igboho láyè láti jẹ́ kó wọ inú igbó ibẹ̀ yẹn, ara nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. Ẹ wò ẹ jẹ́ kí n wá fi fídíò ilẹ̀ fún bàbá mi Kọ́lá Olóòtú kí wọ́n tó bá wa yànnàná ẹ̀ síwájú débi tó máa fi yé wa dáadáa ju bí èmi tó ṣe ṣàlàyé yìí lọ. Ẹ má gbàgbé, ẹ jọ̀ọ́ ẹ bá mi wo subscribe button tó wà nísàlẹ̀ náà, ẹ kílíkì lé subscribe button yẹn lórí fún wa. God bless you. Ọwọ́ yín tẹ fi ń tẹ subscribe, ẹ ò ní fi gba lẹ́tà ìbànújẹ́, ẹ ò ní fi gbé ọmọ sí o. Ọmọ tí ń lé lóṣù kan tí a káwọn ọmọ yìí lọ, àti tíṣà àti principal wọ́n ti pa ẹnìkan kú lé ẹnìkan kú lájò nínú àwọn tíṣà. Kábíyèsí Olódùmarè. Nígbà tó le bẹ́ẹ̀ àwọn èèyàn wá ń béèrè wípé kí lẹ̀yin alágbára ilẹ̀ Yorùbá ń wò. Sunday Igboho ọwá ní òun lè lọ o tíjọba bá fóun láṣẹ, tí wọ́n bá fóun ní ààyè. Èyí táwọn èèyàn kọ́kọ́ sọ ni wípé sọ́ní ìdí àti máa gbàṣẹ lọ́wọ́ ìjọba ńgbà tí ń lọ gàngán jò ní ìsọgbàṣẹ ni. Béèyàn bá ṣe bí ò ti yẹ, nítorí ẹni tí ò rìn bó ṣe bí wọ́n ṣe rìn, iná lójú rẹ̀ rí ńgbà tó lọ sí gàngánjò rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ wa àjókòó káwò pé security ti yípo àwọn tí wọ́n kó àwọn ọmọ àtàwọn tíṣà yìí. Kẹ́nìkan kàn wá lọ kó gbébọn kó káwọn ọmọ àrùn ẹkùn lẹ́yìn. Ọwọ́ pé òun náà ń lọ. Báwọn sọ́jà bá láwọn ọ̀gbọ́n formation ń pa rẹ̀ tí wọ́n rò pé bọ́yọ́ wá salami àwọn tí wọ́n kó bọ̀ bò wọ́n kọ́. Àbí tí wọ́n bá kó wọn jù nínú ọkọ̀. Ṣé ẹ̀yin lẹ́dùn fún wọn pé ó ti sọ fún yín ẹ̀yin lẹ́ni ọmọ lọ. Wọ́n ń pe kinní kan ní collateral damage. Kìí ṣe pàgbára sọ́jà ọ̀ka wọn. Gbogbo bí wọ́n wà yẹn ojú tí àwọn ológun òfurufú wọn bá tù láàrin ọjọ́ kan lọ. Àwọn ológun òfurufú wọn lè bátù rẹ̀ ní ká dijú káyà. Ṣùgbọ́n a fẹ́ bátù àwọn ọmọ bíi 40 something tó wà fẹ́. Tàbákà tí sàmọ́ gbogbo ẹ̀ ń lo 40. 40 ọjọ́ sì ń kànlẹ̀kùn báyìí. Tí 40 àwọn èèyàn ti wà nù kú. 39 àbí nǹkan wọn tó. Ọlọ́run tó tó. Ayé lè kú ọ̀rẹ́ mi, ayé sọ.
ẹni tó pa mẹ́fà lógun ọ̀la tó délé tó tẹ ọmọdé mẹ́fà pa tí wọ́n wá bí léèrè wípé ó ní bí tójú òtógun ojú òtó tilé ojú òtó tẹ̀gí ṣé bẹ́ẹ̀ rí bẹ́ńgò òun dé ọmọdé mẹ́fà ló ń tẹ̀ wọlé àwọn ò pé ó tíráì lóòótọ́ àwọn kan ní Sunday Igboho ṣé lóòótọ́ ni èmi ò débẹ̀ o ṣùgbọ́n ẹ̀rọ orí fọ́nrán ó ṣòro gbẹ́kẹ̀lé báyìí àwọn kìíní AI tí wọ́n ń ṣe ó ti bà gbogbo nǹkan jẹ́ ṣé lóòótọ́ ni Sunday Igboho ló lọ Igboho wọ́n ní wọ́n gbé aláboyún kan nígbò wọ́n wá béèrè fún 20 million wọ́n wá rọ́nà wọ́n wá dáwó jọ wọ́n wá kó ránṣẹ́ pé kẹ́nìkan lọ kó fún wọn bóyá owó òun ò pé 20 nígbà wọn kó dọ́dọ̀ àwọn Fúlàní tí wọ́n gbé aláboyún ọ̀dọ̀ nínú bá bí wọn bá yin ẹni yẹn bọ̀ pé àwọn ń sọ̀rọ̀ owó rọ́dà dáwó ló kó wáyé wọ́n sápa ẹni tó gbówó lọ òkìkí kan ọba Sunday Igboho pé ha ó ní eléyìí ò ní ìdí kóhùn ọgbàṣẹ lọ́wọ́ ìjọba lọ́ba kó àwọn àrò ẹkùn rẹ̀ lẹ́yìn ọ̀tẹ̀ náà lọ Igboho bó sì ṣe ń wọlé aṣọ àlà ò ṣe é fi pamọ́ láàrin àjè bí ṣe ń wọlé báyìí òkìkí ti kàn ó dé bà ní Igboho kábíyèsí ọba Igboho gbọ́ ó ní wọ́n lọ pé Sunday ọmọ aládì fún wa ó ní kó ṣe pẹ̀lẹ́ o pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọn pàmùkùrù pẹ̀lẹ́ ó ní kó mọ̀ fi wàdùwàdù ṣe o kí wọ́n mọ̀ pé lọ́dọ̀ àwọn ni wọ́n ti dógun lẹ̀ ọba bẹ̀rẹ̀ sí ní kì í wọ̀ wọ́n lọ́wọ́ gbéra ó lọ sọ́dọ̀ àwọn Fúlàní ó kó wọn jọ nígbà wọn ó bá gbogbo àwọn ọ̀gá Fúlàní sọ̀rọ̀ ó wá pàṣẹ fún wọn wípé òun fún wọn wákàtí méjì tóun ọ̀bá rí aláboyún yẹn tí wọn ọ̀bá wá gbé ẹni tí wọ́n jí lọ́hùn kí wọ́n gbé padà eku ò ní ké bí eku ẹyẹ ò ní ké bí ẹyẹ ẹ̀yìn ò ní fọ̀n bí èyìn. kí ló wá ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà náà sáwọn yẹn gbá aláboyún padà bí wọn ò gbé padà. ìròyìn kan tá à ń gbọ́ ìròyìn kan ní itọ́ tó túlẹ̀ kó tó gbẹ àwọn aráabí wọn ti ń gbẹ̀gbẹ́sẹ̀ lórí ọ̀rọ̀ ẹ̀. ìròyìn kan tún sọ pé irọ́ ni o pé kò rí bẹ́ẹ̀ o pàápàá jùlọ wọn lálága ìjọba ìbílẹ̀ wọn ló sọ wípé àwọn sì wà lẹ́nu rẹ̀ o ẹni tí wọ́n gbé lọ wọn àti ìgbélẹ̀ o. ẹ wá wò ó ẹ̀yin lẹ ní Sunday Igboho lágbára kò dé Ògùn ẹnu ní mọ̀ ń jà wọ́n ṣe nǹkan lù ẹ̀ ó sì gbéra ó tún lọ ọbẹ̀ ta ló wá competition against ẹ̀ lọ́ọ̀dọ̀ ọlọ́pàá wípé kí wọ́n wádìí pé indúmọ̀wúrú ó ń fi kú dúmọ̀wúrú máwọn kan níbo ta ló yìnbọn mọ́ ta lọ́pa ta ló fi kú tírẹ́tì sẹ́rí Yorùbá ọ̀rọ̀ wa tó fún un àbí kẹ́yìn ó gbèjà ara rẹ̀ ẹ̀ ń bá mọ Sunday ọba sọ̀rọ̀ dáadáa ọ̀rọ̀ tẹ́ sì bá sọ ni wípé kọ́ rárá fọwọ́ lẹ́rán nígbà ọba kàn án kí wọ́n wá kànlẹ̀kùn wọ́n wá kànlẹ̀kùn ilé rẹ̀ wọ́n wá bẹ̀ gbé dákun gbà wá o ó pé aṣojú ìjọba mélòó lọ́wọ́ àmì ọ̀yà ẹ̀ ń so secretariat ibi tá a ti sáìn síbẹ̀ bá wá kọ́ ọ̀rọ̀ tó Sunday ò ní pé òun lòun wà nídìí bí wọ́n ṣe mú àwọn tí wọ́n gbé àbúrò Adélabú Pẹ̀nkẹ́lẹ́ tó sì sọ òtẹ́ẹ̀lì ibi tó mú wọn mọ́ kí wọ́n tó lọ mú wọn kí wọ́n tó lọ mú àwọn yòókù kí wọ́n tó mú wọn lọ bí ilé tí wọ́n gbé àwọn ẹni ẹlẹ́ni pamọ́ sí. àwọn ọlọ́pàá tún gbé kéde jáde pé àwọn ò rí gbọ́ o kò rí bẹ́ẹ̀ o. kọ́pìn ó rédò kóbìnrin ọ̀pá ṣebí kéjò ọmọ ti lọ ni kí láàmú ṣe competition lórí tí ò ní túmọ̀ sí. èmi ò fẹ́ lè gbìjà Sunday Igboho ìròyìn tí ó bá dá mi lójú mi kì í sọ pàápàá jùlọ tí ó jáde lórí rédíò tí ó sì jáde lórí kíní ẹ̀rọ alágbèéká kéèyàn rò dáadáa o ìdí téèyàn ó fi rò ni pé íńtánẹ́ẹ̀tì ò kì í forget ìtẹ́ ẹ bá sọ lónú yìí ó wà ń bẹ̀ láéláé ni. àwọn ọlọ́pàá ń ṣe gudugudu méje yàyà mẹ́fà wọ́n ń gbìyànjú àìmọye sọ́jà ló ti fẹ̀mí ẹ̀ lélẹ̀ lórí kí wọ́n lè gba àwọn ọmọ wa ọ̀gá ológun tó gbàràwọ̀ kan àtọmọṣẹ́ sọ́jà wọ́n ti ṣubú lójú ìjà lórí wíwá wọn náà àwọn tó lákọ̀ọ́lẹ̀ nù á lè sọ iye ọdẹ o á lè sọ iye àmọ̀tẹ́kùn tó ti ṣubú lójú ìjà o lórí pé aláàfẹ́ gbà wọ́n lóòyẹ̀ afẹ́ gba àwọn èèyàn tiwa kó ń bẹ̀ láàyè. ọlọ́run ó bá wa tún Nàìjíríà tò ọlọ́run ó bá wa tún ṣe Nàìjíríà wìyéèdì ìlú
ìlú tó kún fún wàrà àti fún oyin ṣé bá ṣe máa bá a lọ náà ni ọlọ́run ni kó ṣàánú wa o ayé ọmọ ayé èèyàn ọmọ èèyàn àbìdí yàn yàn. kí ló dé táwọn alágbára ìlú àtàwọn ìjọba tó jẹ́ pé wọ́n máa ń lọ́kìtì pé mára wọn lọ́wọ́ wọn ìgbà tara wọn tẹ́ ẹ bá wo gbogbo ìtàn láyé Tàfà Àkànrán tó jagun Àgbẹ̀kọ̀yà tó lè dogun Àgbẹ̀kọ̀yà nígbà wọn ń gbọ́ àwa tí wọn ò mọ bí wọn ó ṣe obìnrin ẹ̀ dẹ́ sí wọ́n sì rí pé wọ́n mú Tàfà. àwọn ọlọ́pàá yìí náà ni àwọn agbófinró yìí náà kí ló dé tó jẹ́ wípé àwọn agbófinró àtàlágbára ìlú tó bá lòun wọn ran àwọn agbófinró lọ́wọ́ bí ọ̀tá wọn máa jẹ́ tẹ́ ẹ bá ti rẹ́ni tí ń jẹ́ ńfọ́máǹtì gbogbo òkùnkùn sẹ́yìn ẹ̀yìn náà ní í fọ́ bẹ́ẹ̀ bá ń ṣe ńfọ́máǹtì fọlọ́pàá tẹ́ ọlọ́pàá ń sọ pé ayé òní ẹnìkankan ò ní gbọ́ ẹ̀rọ wọn pa at the end of the day ẹ rántí actor kábíyèsí Gbénga actor níjọ́ tí ó kú ní ibi àná yìí àwọn wo lọ́pàá wọ́n yìnbọn máa kò mú wọ́n sàládà kọ̀ràn ẹnu mi kẹ́ẹ̀tì gbọ́ bí ẹ ṣe pàtó. bó ṣe súnmọ́ ọlọ́pàá tó jẹ́ wípé ínfọ́máǹtì ni fáwọn ọlọ́pàá ǹjẹ́ wọ́n rẹ́ nìkan pàréèdì látijọ́ náà pé ẹni tó pa àtọ̀ rèé o ìlú tọ́lọ́ba tó níjòyè ṣebí wọn àbámọ̀ wà lórí ti àbúrò pẹ̀ǹkẹ̀lẹ̀ náà là àbámọ̀ kájọ pé ọ̀dọ̀ọ̀sẹ̀ méjì báyìí ọ̀dọ̀ọ̀sẹ̀ mẹ́ta wọn àwọn ọlọ́mọ àwọn ọmọ bọ́tà tíyà ọ̀jẹ̀ rí ọwọ́ ọjọ́ méjì tí wọ́n fi tì wọ́n mọ́ bí ẹ̀fọn gan ibà ó ti wà lára wọn. ó dijọ́ tí ọlọ́pàá bá tó kọ́pẹ́rẹ́tì pẹ̀lú àwọn alágbára ìlú ó dijọ́ tí àwọn alágbára ìlú tí wọ́n bá jó tó kọ́pẹ́rẹ́tì pẹ̀lú ara wọn tí Sunday Igboho tó mọ Gani Adams ní Ààrẹ Ọ̀nà Kakanfò tí Ààrẹ Ọ̀nà Kakanfò tó recognize Sunday Igboho gẹ́gẹ́ bí ọmọ tó gbójú tó gbóyà tí ò sí ogún mi tàbọ̀ ọ̀tẹ̀ mi tí a lè jókòó kí wọ́n ṣe meeting ní South West alágbèrè tó bá gbé tó bá yè ẹja kíyàn ṣeun èmi rí mi ò rí mo rí fídíò bíi tí Sunday Igboho ti wà nínú igbó gèrà inú igbó bíi tí ọ̀nà òkè ògùn yẹn tó sọ pé àwọn inú igbó gèrà yìí tó sì ń tọ́ka sáwọn Fúlàní ń bẹ̀ àti ẹran tí wọ́n ń dà ń bẹ̀ tí ń tọ́ka sí pé gbogbo bíi làwọn bàbá wa ti máa dáko tẹ́lẹ̀ ẹ wá lóúnjẹ ọ̀wọ́n ẹ wá lóúnjẹ òní wọ́n bò ní òsè ní wọ́n àṣà padà káwọ́ gbéra àmọ́ retí iṣu tí bá ń bọ̀ l'Àbújá àkáwọ́ gbéra àmọ́ retí ẹ̀wà àtàgbàdo láti ìlú Òkè Ọya wọ́n ti bọ̀rọ̀ ajé wa jẹ́ èmi sì rí ibi títí ń bá àwọn Fúlàní sọ̀rọ̀ wọ́n sọ wípé tí ẹ bá ṣe bàbá mi tọ́ka lápákò ẹgbẹ́ ọkọ mi ẹ̀rù ọ̀bà yìí pé ìlú Ìgbò ìlú Sunday mọ̀ ni ẹ wá ń gbé yẹn wá ń béèrè fún ránṣọ́ọ̀mù ẹjọ́ kíkà yìí ẹ bá ní iyùn ẹnu búgẹ́ẹ̀tì ní kinní kankan ẹjọ́ náà gbìyànjú kọ́kàn lọ kọ́tẹ̀ náà lọ ojúgbó tún bẹ lọ́nà àṣẹ kọ́ lọ bẹ̀ ọjà fídíò ibi tó ti wà bẹ̀ ọlọ́run ọba mú kó sọ wá alẹ́ tí táyà rẹ̀ ó dò bẹ̀ ẹlẹ́yìn ó kò ń ṣe mọ́. nǹkan kan tẹ́mi mọ̀ pẹ̀lú Sunday Igboho tó dá lójú nípa rẹ̀ bí àdá ni pé ó lóògùn kò lóògùn ọkọ̀ ń ọ̀mọ́ ń pa ẹ̀ ń ọ̀tẹ́ ṣògùn rẹ̀ wò kò sì ṣògùn fún mi ṣùgbọ́n mo mọ̀ pé àyà ní ó jòògùn lọ ó ní kọ̀ǹfàmù àyà ó sì ní làyà tó dá lójú ó sì ní oògùn òkìyà tó bá ní tí Sunday bá lóun ń lọ Aso Rock lọ́la tó bá ní pẹ̀lú ògo Ọlọ́run òun fọlọ́run tọ́lẹ̀ mí òun fi búra pé òun lọ Aso Rock pẹ̀lú gbogbo masingọ̀mù kankan tí wọ́n kó bẹ̀ yóò dé bẹ́ẹ̀ o ẹ̀yin tèmi mọ̀ pé tọ́kà ń dùn ni èmi ò sí ń bí láti wá háìbù ẹnikẹ́ni mi ò sí ń bí láti wá pààyàn ṣùgbọ́n níta àbá lè ṣe ẹmọ́jà máa kanta níta nìkan bá ṣe ẹja mọ̀ fún kírẹ́díìtì ẹ̀ advice tí ń sì fún Sunday Igboho náà ni pé o gbọ́dọ̀ ṣiṣẹ́ pẹ̀lú àwọn ọlọ́pàá state tó o bá gbẹ́kẹ̀lé pé àwọn ọlọ́pàá federal pé gbogbo Àbújá àtẹ́lẹwọ́ rẹ ló wà
ààrẹ ọwọ́ rẹ̀ làárẹ̀ wà ọ̀gá ọlọ́pàá pátápátá ò ní kànlẹ̀kùn tó fi wọ́ ọ́fíìsì ẹ̀. àwọn kan wà tí wọ́n máa ń da èèyàn ní wọ́n máa kó èèyàn lọ́gbọ́n jóná o ọgbọ́dọ̀ mú ti stéètì náà mọ́ kẹjọ máa jókòó meeting security bí bẹ́ẹ̀ kọ́ wọn ò ní jẹ́ gbogbo wàhálà yẹn ó yọ. Akọ́láwọlé olóòtú ọmọ àdábánijà ọ̀rọ̀ kan lọ ọkùn yùmùyùmù ọ̀rọ̀ yẹn ní agbára díẹ̀ láàrin Oríyọmí Hamzat Oríyọmí ọmọ oníràwọ̀ 16 tí wọ́n ń pè ní Ọ̀yọ́ ń pè ọ́ ìròyìn wo ní lọ nípa ẹ̀ ta ló ní wọ́n gbà ń ta ní ọ̀rọ̀ wo ní ń sọ fáráàlú kí ní ń sọ fún wọn. ló ṣẹlẹ̀ láàrin Oríyọmí ta ni Oríyọmí ń fi gbé ta pé kí wọ́n gbà ń. ta ló kọ̀wé pẹtísàn mọ́ Oríyọmí. Oríyọmí ní ẹ pè wọ́n wípé kó wọ́n wá lẹ́kọ̀ọ́ lágọ̀ọ́ ọlọ́pàá pé kó wọ́n wá ń bárẹ́kì ọlọ́pàá fún ìwádìí kan. ta ni ń fòṣèlú han Oríyọmí. Oríyọmí ọmọ Amusa tó gbé gbá òṣèlú kò náà fẹ́ sí gómìnà. èyí tí wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ ni wípé àbí mẹ́ta wọ́n ń bá a fà wọ́n kan ní ọkàn yẹn nìkan láàrin wọn wọ́n kan láwọn ọgbà o àfikún àbá dìbò èyí wọ́n ń fà yẹn lọ́wọ́. la gbọ́ pé wọ́n lọ mú ọ̀kan pàtàkì nínú àwọn tí wọ́n máa jẹ́ security tí wọ́n máa tẹ̀lé náà olóṣèlú ẹ̀ tí wọ́n mú èyí Súrì ni wọ́n ń kó kọ ẹ̀ káfíń mú lónìí ńgbà táyà rí pé irú ẹyẹ kéré wọ́n ti kí katapila bọ́lé ẹ̀ wọ́n ti jẹ ilé ẹ̀ kan lé ọkọjá pé kinní kan nínú òkéde ìjọba wọ́n ní abábọ̀ ńlé ẹ̀ wọ́n kó gbogbo àwọn nǹkan èròjà olóró jáde nínú ilé rẹ̀ bí mo ṣe ń gbọ́ ohun òrò pé wọ́n ti rò nǹkan amúbá. ìjọba ò sì lè ṣe nǹkan tó bá ta kò fẹ́ yóò lófin tó gáìdì wọn pé ebi wọn bá ti bá rú nǹkan báwọn ìgbésẹ̀ tí wọ́n lè gbé lórí ẹ̀ kí ló wá kun Oríyọmí Hamzat. ọlọ́pàá ní kò wọ́n wà o bóun bá lọ bóun bá pẹ́ díẹ̀ kóun tó dé ọmọ bá dàbí ẹni kóun ọ̀dágbére fún yín kóun tó lọ kábíyè òṣèlú olódùmarè òṣèlú nǹkan mọ̀ kí bí òṣèlú láyé ìjọ́hun tó ṣèlú le gan-an wọn á pààyàn wọn ó gbé sẹ́yìn ìkùlé ẹlòmíì ìjì tó bá jí báyìí akọ́bù ní ọ̀bà lẹ́nu ọ̀nà ẹ̀ wọ́n lè mú un lọ ó ti parí ìdìbò táwọn ó dòdò lẹ̀ láyé wẹ́ẹ̀tì ẹ̀ ń kọ́ òṣèlú náà la bá débẹ̀ o ká mọ̀ súnlé onílé lóru pẹtrol kí wọ́n mọ̀ dà sílé onílé wọn mọ̀ súnlé ẹ kàn sàdédé rí wípé èéfín sọ ni ẹgbà wá ó ní òṣèlú náà òṣèlú ayé òde òní ọ̀yọ́ bẹ́ẹ̀ kọ̀ yàdá mọ́ tẹkíníkà burúkú ẹni tí ọba mọ̀ ń pa arithmetic òṣèlú tó bá bá wọn porí bọ̀ wàhálà ni. ọ̀rẹ́ ṣe é dọ̀tá. Oríyọmí ọmọ Amusa tó jẹ́ pé a mọ̀ pẹ̀lú ìjọba ó súnmọ́ ìjọba yìí púpọ̀ ìjọba tó wà lórí àlééfà ìpínlẹ̀ Ọ̀yọ́ Oríyọmí súnmọ́ wọn gan-an. mo rántí ọjọ́ tí wọ́n wá sí rédíò rẹ̀ lágídígbò àjọ wà ń bẹ̀ ní àti gómìnà mo sì mọ ọ̀rọ̀ tí gómìnà sọ ń jọ ẹ̀ bó wàá lọ rẹ̀ ṣe é dọ̀tí. gómìnà kúkú lọ lẹ́ẹ̀kẹta mọ́tàbà kọ́ fẹ́ lọ lẹ́ẹ̀kẹta. àbálò àbábọ̀ àmọ́ gbọ́n tí Oríyọmí ọ̀bábọ̀ láti police station. tó bá ti lọ bá wọn tó bá ti yọjú sí wọn lọ́wọ́. à ń ṣàlàyé fún yín wípé ọ̀rọ̀ òṣèlú Nàìjíríà ọlágbára pọ̀ o béèrè kó tó wọ̀ ni wọ́n ń pè lóṣèlú Nàìjíríà béèyàn bá béèrè tó bá lọ sánrí mọ́ èèyàn lè má láìkẹ́ ìdí ni wípé òṣèlú ti Nàìjíríà ọgbọ́n kan pọ̀ wọ́n lè lẹ́jọ́ ọmọ ilẹ̀ bọ́sà kọ́ ọmọ ṣe wàhálà wùdùwùdù ó di 9 minutes lọ́kàn rẹ̀ ó ti balẹ̀ pé ìwọ ló ní tíkẹ́ẹ̀tì ń bẹ lọ́wọ́ rẹ̀ ọ̀sán kan òru kan ni wọ́n sì lọ gbé èèyàn wọnú ẹgbẹ́ wọn wọ́n lọ plant àwọn èèyàn sínú ẹgbẹ́ wọn. kọ́ńdà human rights oníkálukú ó fún láǹfààní
láti dìbò sínú ẹgbẹ́ tó bá wù àti láti jẹ́ olùdíje nínú ẹgbẹ́ tó bá wù. tó o lè sọ pé ẹni yẹn ṣe wá síbẹ̀. ẹ jẹ́ máa ṣàlàyé fún yín wípé tí a bá wo òṣèlú Nàìjíríà, ẹ̀dọ́ bá jẹ́ àfáà àwa tàbọ̀ jẹ́ pásítọ̀ tó lọ ṣòṣèlú Nàìjíríà. mo rántí pásítọ̀ kan lẹ́kọ̀ọ́ yàtọ̀ fún vice president ìjọ ní yàtọ̀ fún Ọ̀ṣínbàjò tó náà jẹ́ pásítọ̀ kan ní ṣọ́ọ̀ṣì òun náà ló ń fẹ́ ṣòṣèlú ó ṣe náwó tó òun tẹ̀ lọ́lọ́run kan sómi pé òun lọ́kàn nígbà ó di àsìkò tí wọ́n ó ṣe primary láti abáǹkà kínní kan Tinubu bàbá àǹbọ̀yá ló níbò 10. ọ̀rọ̀ primary yẹn àwọn míì mọ̀ ń pa rẹ̀ ẹ̀kọ́ tó yé wọn nínú àwọn tí wọ́n dára wọn lójú nínú primary Àtíkù jẹ́ kan ọjọ́ kan pàtó tó jẹ́ pé nínú primary ọ̀dà rẹ̀ lójú pọ̀ tó o bá ń runá bọ̀ látòdì ọ̀run tó o bá ṣe primary lọ́pàá lúwẹ̀ lẹ́kàn ẹ̀yìn àwọn àyẹn ọ̀rọ̀ primary yé wọn. gbogbo ẹgbẹ́ tó bá sì wọ̀ ní ìsín ọmọ ẹni tí mò ń sọ̀rọ̀ ń pa àwọn ọmọ àmọ̀dá akọni asùnmí yìí ọ̀la lérè ó wà ń bá mi kọ́ ìfẹ́ máa ànáǹsì ó kọ lórí afẹ́fẹ́. tẹ́ẹ̀rí Àtíkù gbogbo téèyàn fi máa dìbò láyé ní kárísímà téèyàn fi máa dìbò primary ní bẹ lọ́wọ́ ẹ o. ẹ sì rí pé àwọn ẹgbẹ́ ńláńlá yẹn tí wọ́n bá fẹ́ ṣe primary wọn ọdún tí wọ́n bá fẹ́ ṣe primary báyìí àsìkò tí wọ́n bá fẹ́ ṣe primary tẹ́ ẹ bá dọ́jà báyìí dọ́là ó lọlẹ̀ ní fi. torí wípé dọ́là tí wọ́n fọ́n síta yóò ti bà ń tọ́wà mákẹ́ẹ̀tì jẹ́. nínú òṣèlú nínú kéèyàn owó ṣàkóso kan nínú òṣèlú tó yé èèyàn fọ òṣèlú yé Tinubu ọmọ olódòdẹ yọ kàn máa wọ ọ lọ́wọ́ rẹ dẹ̀gbó rẹ̀ ṣàlẹ̀ tí bá ń wọ̀ ń wọ̀ ṣeré ni o kọ́nà tí ó pa ọ́ sí ó ti yé tí kò jẹ́ Yorùbá kọ́ bọ́yá torí pé ti ń tẹ̀ láwọn olóṣèlú tipẹ́tipẹ́ ọ̀rọ̀ bó yé Tinubu sí pọ̀ ẹ tí wọ́n sọ̀rọ̀ ẹ̀ fún yín lálẹ́ yìí. ibi iṣẹ́ ológun ló ti kúrò l'Amẹ́ríkà obìnrin. ẹ̀kọ́ àwọn tí ń wa bàálù lọ́lọ́kọ́ nígbà ó sì parí ẹ̀ tán ó kúrọ̀sì síbi iṣẹ́ ológun ó di ọmọ ogun ojú òfurufú. ẹni tó bá mọ iye tí wọ́n ń san fáwọn sójà l'Amẹ́ríkà yóò mọ̀ pé kì í ṣe owó kékeré. kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ọ̀dọ̀gá ológun. ẹni tó rí tó fẹ́ tẹ́lẹ̀ òyìnbó ni ológun lòun náà sọ́jà lòun ṣùgbọ́n ńgbà tí wọ́n ní wọ́n lọ jagun níbì kan wọ́n kó wọn lọ jagun òyìnbó yẹn sùn lójú ìjà ó wá kù ìyàwó láti ìgbà náà ẹ tó ti pẹ́ nílùú èbó ni ìwà dúdú ọ̀bá láàmú tààrà ṣùgbọ́n lawọ́ èèyàn dáadáa ní láyé tó bá kówó tí ó fi jẹun téèyàn bá sọ ìṣòro problem tó ní ni pé kì í gbé kọ́ọ̀lù kì í gbá aago ṣùgbọ́n tí ẹ bá ilé rápálápálá tẹ́ ẹ bá sẹ́ẹ̀dì mẹ́sẹ̀gì sí tó bá rí ìkà yóò pè yín padà ní tó bá sì ní kò ní fojú ọlá yín gbolẹ̀ kó tó sẹ́ǹdẹ̀. ó wá ń lọ bẹ́ẹ̀ ó wà bẹ́ẹ̀. ó ti di ọ̀gá owó tí sì ń gbà èso kékeré gbàrà àtọ́kẹ̀ ẹ̀ balẹ̀ ń tọ́ kọ́kọ́ sí ni pé ọ̀rà lé ọ̀ràn àwọn èèyàn lọ́wọ́ gan fámìlì ó ní owó gan lákàntì tó yẹn pọ̀. wọ́n máa ń ṣàyẹ̀wò ẹ̀jẹ̀ lọ́dọọdún wọ́n ń pè ní blood work lọ́dọọdún níbi iṣẹ́ àwọn sọ́jà àyẹ̀wò ẹ̀jẹ̀ yẹn lọ́lọ́ọ̀ ṣe. wọ́n ní wọ́n rí kinní sáì kan nínú ẹ̀jẹ̀
sáìn tí wọ́n ní àárín sẹ́mọ̀ bí wọ́n bá sọ tí yọjà àyàn láyà wọ́n sọ pé kò tí ì di nǹkan yẹn tán o ṣùgbọ́n ọjọ́ wọ́n ń pè kíní yẹn ní leukemia cancer pé ó ti ń àárín fírífírí nínú ẹ̀jẹ̀ rẹ̀ kó máa lo àwọn oògùn báyìí bá dìgbà báyìí kó máa wá fún àyẹ̀wò. ó ń lọ ṣàyẹ̀wò ó ń lo oògùn tí ó bá sì sọ fún èèyàn ò lè mọ̀ bó ní ṣùgbọ́n ńgbà ó dé ńgbà ó yá ní ẹ bẹ̀rẹ̀ sí ní dàálà àìsàn burúkú kò ní filé rẹ sòde òjòjò àìsàn kò ní filé rẹ sọdẹ so ọ gbégbégbégbé ọ láti lọ kọ̀wé sí àwọn ọ̀gá kínní yìí ọ̀wọ̀ ẹjọ́ wo lè ṣiṣẹ́ bọ̀ wá ní kọ́mọ wà ní odidi ọdún méje ló fi gbowó oṣù láì ṣiṣẹ́ rárá tó ń wà ní lẹ́yìn kó lọ sí hospital kó lọ gba treatment kó sì tún dé kó wà ní kò sí ní ti ń rà nígbà ọ̀yá àwọn aláṣẹ ọ̀hún wọ́n advice ẹ̀ pé kó fi sẹ́lẹ̀ ọba kọ̀wé pé on net ground pé ara àwọn ọ̀yá wọ́n sì mọ̀ ó sì kó gbogbo àwọn ìwé dókítà yẹn ó kó gbogbo ẹ̀ ó kó mọ̀ fún un pàápàá láàrin ọ̀sẹ̀ méjì ni wọ́n sọ owó ẹ̀ owó ńlá ni wọ́n san fún o owó ńlá ni wọ́n san fún o. ẹ má ṣe pẹ̀lẹ́ o ìjàmbá burúkú ó wá ń gba treatment yẹn ẹsẹ̀ bí wa ìmọ̀ ń lọ àdúrà làgbà ó ń gba treatment. ṣàmì o àdúrà làgbà ẹ bá wa ṣàmì o. èyí tó lè pa àwọn èèyàn lẹ́kún ìkórìtà rẹ̀ ládé ọlọ́run ní pa yín lẹ́kún. ìṣẹ̀lẹ̀ ńlá ló ń ṣẹlẹ̀ nígbà gbogbo. nígbà ó ṣe